mo ti rìnrìn bẹ̀rẹ̀ mo ti bọ́dé pàdé mo ti dolóríire. mo ti rìnrìn bẹ̀rẹ̀ mo ti bọ́dé pàdé mo ti dolóríire. Ajírasaki mo bá lọ ènìyàn tata Àkànní ọmọ Rọ́kọ̀yà. Ibi kákó ni wọ́n rẹ̀ o. Ajírasaki mi ọkàn ni. Ká ṣàyẹ́sí ẹni ń kọ́. Ajírasaki mi ọkàn ni. Ibi kábẹ̀. Ẹ kú dédé wòye gbogbo èèyàn olólùfẹ́ Olóyinka TNT, ẹ kú bójú ọjọ́ ṣeréṣe dáadáa ni mo bá yín. Mo ti rí fídíò bàbá Ọkọ̀yà àti ìyàwó wọn yìí, ó ti ṣe díẹ̀. Bọ̀ mo ní sùúrù, mo ń wo gbogbo nǹkan táwọn èèyàn máa ṣe lórí ẹ̀. Ṣé mo pàwọn obìnrin alábòsí ni wá? Ibi tó yẹ ká sọ̀rọ̀ sí àní sọ̀rọ̀ síbẹ̀ torí pé a fẹ́ máa cut corners, but mi máa sọ bó ṣe rí. Bàbá yìí, bàbá Ọkọ̀yà, Ọlọ́run á túbọ̀ jẹ́ kẹ́ gùn lẹ́mìí. Olódùmarè á túbọ̀ dà yín lágbà. Ìyàwó ẹni tó jẹ́ ìyàwó yín náà, Sister Ṣadé Ọkọ̀yà àbí Yèyé Ṣadé Ọkọ̀yà, ní mọ̀sàrí ọmọ rere àgbẹ̀yìn, ọmọ rere àtọ́jú yín. Ẹ̀yin èèyàn imagine kí bàbá yìí má nírú arábìnrin ní ẹ̀gbẹ́ ní age tó wà yìí. Ṣé àwọn ìyàwó tí bàbá yìí ti fẹ́ nígbà tí wọ́n jọ wà ní sàwáwù, age wo làwọn ìyàwó yẹn máa wà nísìn? Gbogbo bí Sisi Ṣadé ṣe ń tọ́jú bàbá yìí tó ń kẹ́ wọn lójú, tó ń nu ojú wọn, tó ń ṣe gbogbo ẹ̀, ṣáwọn ìyàwó yẹn lè ráyè nǹkan tí lady yìí ń ṣe nísìn? Àwọn ìyàwó yẹn gan ní ìdí ẹni tó máa ṣe fáwọn sìn, nítorí díẹ̀díẹ̀ ni bàbá yìí máa fi ju àwọn ìyàwó yẹn lọ. But tẹ́ bá rí gap tó wà lẹ́yìn àárín Sisi Ṣadé yìí àti bàbá Ọkọ̀yà, ẹ rí pé bàbá yìí plan ọjọ́ iwájú àti ọjọ́ alẹ́ ẹ̀lẹ́. Ẹ rí pé bàbá yìí tó túbọ̀ máa fi dàgbà sí, tó máa dògbó sí, ó máa dunnú lọ bá Olódùmarè ni. Àwọn ọmọ tí bàbá yìí ti bí sẹ́yìn tó tàgbà, mélòó lẹ rí lórí social media ń sìn? Mélòó lẹ rí pẹ̀lú bàbá yìí? Ègbé ti regbé, oníkálukú ti lọ, wọ́n ti dàgbà, àwọn náà ti ń bímọ. Bẹ́ẹ̀ àwọn ọmọ tí sísítà yìí tí Ṣadé yìí bí, òun ni bàbá yìí ń rí ní àràǹdẹ̀ta máa jọ ń rí wọn pọ̀. Ẹ imagine kí bàbá yìí má ti plan ọjọ́ iwájú sílẹ̀. Ẹ wo bàbá yìí sọ wọ́n ti ní reduced mobility. Ẹ wo bí woman yìí ṣe ń kẹ́ wọn lójú, tó ń kẹ́ wọn nímú. Ẹ̀yin olówó, owó máa ń dé stage kan tó jẹ́ pé ìyàwó kan ò lè tó ẹ tó ò bá fẹ́ jìyà ọjọ́ alẹ́. Mi ì sanwó àwọn pásítọ̀ tó ń dá ní chọ́ọ̀chì o. Mi ì sanwó irú àwọn owó sẹ́ẹ̀tì bàbá yìí. Tó bá jẹ́ ìyàwó ẹyọ kan, wọn ò ní ìyàwó kékeré bí wọ́n ṣe ní nísìn, àfàìmọ̀ kí bàbá yìí má jìyà ọjọ́ alẹ́. Àfàìmọ̀. Torí àwọn màmá tí wọ́n ti fẹ́ sẹ́yìn, àwọn màmá yẹn náà ti wà ní almost same age pẹ̀lú bàbá yìí. Àwọn màmá yẹn gan need attention. Àwọn gan need ẹni tó máa kẹ́ wọn lójú, kẹ́ wọn ní mú, náà ti máa ráyè bàbá bí sister yìí ṣe ráyè bàbá. Ẹ rí bí woman yìí ṣe ń gbé, bó ṣe ń gbé ọkọ wọn gẹ̀gẹ̀, bó ṣe ń gbé bàbá gẹ̀gẹ̀, wọ́n á nù lójú. First time tí máa rí nǹkan tí woman yìí ṣe yìí kọ́ rèé o. There was a time tí bàbá yìí ń ṣe birthday, bí woman yìí ṣe ń fẹ́ lójú, ló ń fẹ́ nímú, ló ń tú fìlà ṣe, ló ń ṣe gbogbo ẹ̀. Ìyẹn lásán máa ń jẹ́ kí ẹ̀mí ọkùnrin gùn ni. Ìyẹn lásán máa ń jẹ́ kí inú arúgbó dùn, kódà bọ́n ti ẹ̀dùra wọn mọ́. Ìyẹn lásán ó máa ń jẹ́ kí bàbá fẹ́ fọyàn ṣeré, kó rọ́yàn fi ṣeré, kó rọ́wọ́ fi pa ẹ̀yìn. Ó ń jẹ́ kí ẹ̀mí arúgbó túbọ̀ gùn sí i. Woman yìí kò ní bàjẹ́ fún yín. Ẹ̀yin imagine kí bàbá yìí kó má ti plan ọjọ́ alẹ́ ẹ̀lẹ́ yìí tí mò ń sọ fẹ́yìn ọkùnrin. Ipò wo lẹ bá mọ̀ tí bàbá yìí máa rí ń sìn? Because àwọn ìyàwó tó ti fẹ́ síwájú sí, àwọn náà ti máa dàgbà. Ṣáwọn náà ṣe máa múra wọn kẹ́kẹ́kẹ́ rìn. Ìwọ ọkùnrin yára ẹ ní brain. Owó máa ń dé stage kan tó ò lè jókòó lórí ìyàwó kan. Àwọn owó tó bá jẹ́ change tí ò tọ́ ṣẹ, tí ò tọ́ yà, owó tí àgbà náà àti òṣìṣì lè wọ̀, òun ló sì lè sọ pé ó fẹ́ jókòó lórí ìyàwó kan. But irú àwọn kàtígórì bàbá yìí tó bá lọ jókòó lórí ìyàwó tọ́jọ́ fẹ́ lájọ́ àárọ̀ tọ́jọ́ darúgbó, àfàìmọ̀ kí bàbá yìí má padà jìyà ọjọ́ alẹ́. Ta ló fẹ́ ráyè bàbá yìí bí sísítà yìí ṣe ráyè wọ̀? Ṣé àwọn màmá náà táwọn náà ti dàgbà? Ẹ jẹ́ ya plan life yín, kẹ́ má tanra yín, kẹ́ má ní Yínká sọ̀sọ̀kúsọ. Tí ọkùnrin bá ti lówó dé stage kan,
tó ti establish ara èdè stage kan, agbára ìyàwó ẹyọ kan ò gbé mọ́ tó bá fẹ́ jìyà ọjọ́ alẹ́. Tó ti bí àwọn ọmọ tó ti dàgbà, táwọn ọmọ ti lọ, ló bá sọ pé o gbọmọ lọ́mọ tọ́ lọ́kùnrin, má tanra ẹ̀. Ọmọ ẹni tó o bá gbàtọ́, tó bá gbé ọmọ wá fẹ́ tó tọ́ ọmọ yẹn tó dà wọ́n pọ̀ mọ́mọ́ tọ́. Àyàfi tí bàbá tó bí àwọn ọmọ yẹn ò bá padà ṣoríire tí ò dẹ̀ ní ìdí àwọn ọmọ. Tí bàbá tó bí àwọn ọmọ tó o tọ́, táwọn ọmọ yẹn tó o tọ́ dórí tó yàn tó yanjú, tí bàbá yẹn dẹ̀ padà ṣoríire láyé, bóyá wà lábroad, àwọn ọmọ wà bí, wọ́n máa padà lọ bá bàbá wọn. Bàbá wọn máa fọgbọ́n fà wọ́n. Wá gbọ́ sórí ìyá tó ò bá lọ dọ́gbọ́n tó máa fi bí tiẹ̀ fún ẹ, kó o dẹ̀ ní láárí. Ìyá yẹn máa padà, ó ṣeéṣe kó padà lọ bá ẹni tó ń fipò wà lábroad tó ti ní láárí, kó fi ẹlẹ̀ kó padà wá fi ẹpọ̀ máa ro àmàlà. Nítorí ẹ̀, nígbà tí owó bá tó stage kan lọ́wọ́ ọkùnrin, owó tó ń tọ̀ṣẹ̀ tó ń tọ́yà, owó tí àgbà náà àti òṣì ò lè wọ̀ mọ́, o ò lè jókòó lórí ìyàwó kan. Àìjẹ́ bí o máa padà fẹ́ pọ̀nrú mọ́, wàá dé fìlà iwájú, wàá dé sẹ́yìn sí pàkọ́. Ìbẹ́ máa padà yọ lẹ́nu ẹni. Ẹ̀rí bí Fọláṣadé ṣe ń nu gbogbo ẹnu bàbá, bẹ́ẹ̀ ló nu ojú bàbá, bẹ́ẹ̀ ló adjust aṣọ bàbá, ló tún fi kúnlẹ̀. Ìyẹn lásán lè jẹ́ kí ẹ̀mí èèyàn gùn kọjá bó ṣe yẹ kẹ́mi ẹ̀gùn tó. Kẹ́yìn ọkùnrin má tanra yín. Tówó bá ti dé stage kan, kò sí loyalty pẹ̀lú ìyàwó kankan mọ́. Mi ní kó má wà lọ́yà sí ìyàwó ẹ̀, bọ́ pé I want to be me and my husband. Nígbà tẹ́yìn méjèèjì ti jọ ń dàgbà, táwọn ọmọ obìnrin ti ń bímọ, tí obìnrin náà ti ń lọ tọ́jú àwọn ọmọ ẹ̀, ó máa lọ wé èèyàn kan bíi bàbá yìí tó ṣe fún sísítà yìí, tó máa fẹ́, tá máa fẹ́ lójú fẹ́ lémú lọ́jọ́ alẹ́, tá máa mú ẹ̀kẹ́ẹ̀kẹ́, tá máa gbé ẹ níyì, tá lè jẹ́ kẹ́mi ẹ̀ gùn sí. Àìjẹ́bẹ̀ wàá fi ẹpọ̀n ro àmàlà. Àìjẹ́bẹ̀ o máa padà dé fìlà wájú, wàá dé sí pàkọ́. Agbádá tó yẹ kó o kọ síwájú, wàá kọ sẹ́yìn. Wàá wọ òdì aṣọ tó o bá ṣọ́ra, tó o bá lọ òkè worú ọmọ tí Fọláṣadé, olórí ayaba Fọláṣadé tó bí fún bàbá ń sìn. Ṣé Fọláṣadé ò ní wo kò kọ́kọ́ ń kú kàkà tí nǹkan máa fi ṣe bàbá yẹn? Torí àwọn tó bí gbogbo àwọn ọmọ ẹ̀mẹ́rẹ̀ẹ̀rin fún nìyẹn. Àwọn wo ni bàbá yẹn rí tó sì kéré nísìn? Òun làwọn ọmọ yẹn. Mi ní kò rí àwọn ìtókù, bá àwọn tó dàgbà, oníkálukú igbe ti regbé, ìgbé ti regbè. Bá àwọn ọmọ yẹn sì wà ráǹdẹ̀. Kó tó di pé márèjì kan àwọn bàbá àwọn ọmọ yẹn sìn, bàbá náà máa dàgbà sí ni. Ọlọ́run á dẹ̀ sì jẹ́ kó wọ́n gùn lẹ́mìí. Ìdùnnú àti ayọ̀ ni bàbá yìí fi máa lo ìgbésí ayé ẹ̀ tó kù. Ìdùnnú àti ayọ̀, torí gbogbo àkẹ́ẹ̀kẹ́ tí ìyàwó yìí, tí olórí tí ayaba Fọláṣadé ń ṣe yìí, àkẹ́ẹ̀kẹ́ yẹn máa ń jẹ́ kẹ́mi èèyàn gùn sí ni, bí ò tiẹ̀ dóbò. Kò dẹ̀ sí nǹkan tó ní kó má dóra wọn. Bí bàbá ò bá lè gòkè mọ́, ìyàwó olórí Fọláṣadé á dó bàbá látòkè. Kò sí tó ní kó má dóra wọn. Gbogbo nǹkan báyẹn máa jẹ́ kẹ́mi bàbá yìí máa gùn sí ni. Imagine kó jẹ́ pé àwọn tó jọ fẹ́ra wọn látàárọ̀ ọjọ́ ayé náà sì jọ wà. Àwọn yẹn gan máa ní ìdí èèyàn tó máa kẹ́ wọn, torí àgbà ti dé. Ta ló wá fẹ́ tọ́jú bàbá? Ṣé àwọn ọmọ tí bàbá ti bí tán ti dàgbà náà máa padà wálé fún ilé ọkọ wọn, lè fi kíní wọn wá tọ́jú bàbá? Ẹ̀yin ọkùnrin, ẹ yára yín ní brain. Ẹ má ti sentiment sí ọ̀rọ̀ ayé yín. Bàbá yìí plan ìgbésí ayé ẹ̀ lẹ̀. Bàbá yìí ti plan ọjọ́ alẹ́ ẹ̀ lẹ̀. Gbogbo wa dẹ̀ rí wípé ọjọ́ alẹ́ tí ń yẹ bàbá yìí, ó dẹ̀ máa yẹ títí Olódùmarè máa fi pè sọ́dọ̀ tó fi máa dàgbà dògbó sí. Ẹ rí pé ọjọ́ alẹ́ yìí bàbá yìí ò fi ìbànújẹ́ lo ọjọ́ alẹ́. Ẹ rí pé ó yẹ bàbá yìí, ó yẹ lọ́jọ́ alẹ́. Ẹ jẹ́ ká tiẹ̀ sọ pé ojú ayé ni bó ṣe níwọ̀nba ọ̀pọ̀ ẹ̀ tí mo dẹ̀ mọ̀ pé kò ń ṣojú ayé. Ìwọ̀nba nǹkan tí wúmà yìí ń ṣe fún bàbá yìí lójú ní gbogbo ayé yìí, tó ń pọnlé, tó ń kúnlẹ̀, tó ń fi kíní náà lójú. Ẹlẹ́ẹ̀kejì tí máa rí rè, ó máa ń jẹ́ kẹ́mi ọkùnrin gùn ni. Ó máa ń jẹ́ tárúgbó bá ti ń dàgbà, ó máa rẹ́rìn. Kódà gan tárúgbó bá dàgbà tó bá kú tó bá tẹ́lẹ̀ bá ẹ rí ẹ̀rín yẹn níbi ẹ̀kẹ́, torí kò fẹ́ pọ̀nrú àmàlà lọ́jọ́ alẹ́. Kò gbé fìlà tó yẹ kó dé síwájú kó dé sẹ́yìn nígbà tí ò bá rí obìnrin gidi tó máa sọ fún. Agbádá tó yẹ kó kọjú ẹ̀ síwájú kò kọ sẹ́yìn, kò wọṣọ òdì. Àwọn obìnrin ò ní like eléyìí,
bọ̀ ẹ jẹ́ kí n sọ fún yín, ó máa níbi tí ọkùnrin máa ní owó dé nílé ayé ẹ̀, ó máa ní ipò tí ọkùnrin máa dé nílé ayé ẹ̀, ó máa ní ibi tí márèjì yín máa dé tẹ́ ṣe máa jọ dàgbà pọ̀ tó máa mọ̀ wípé o ní ìdí obìnrin lọ́jọ́ alẹ́ tó o bá fẹ́ fẹ́ pòrò àmàlà, tó o bá fẹ́ yí fìlà sẹ́yìn. Obìnrin tó lè dúró tì ẹ́ lọ́jọ́ alẹ́, kẹ́gbọ́, tó máa dúró tì ẹ́ lọ́jọ́ alẹ́, òun ni obìnrin tẹ́ ẹ̀ bá jọ bímọ fúnra yín. Tó jẹ́ wípé òun gan bóyá kò bímọ fún ẹ, ẹ bímọ fúnra yín. Tó jẹ́ pé láti ilẹ̀ ẹ jọ bímọ fúnra yín, kò lẹ́ni tó fẹ́ lọ ṣe ọmú ugọ̀. Even at that, o sì máa ní ìdí obìnrin tó jẹ́ wípé bóyá tó bá ń tọ́jú wọ náà, ó ṣeé ṣe kó máa tọ́jú ìyàwó àárọ̀ ẹ̀. But ipe kò sí yẹn, ipe o wá rò pé obìnrin kan tẹ́jọ bímọ fúnra yín lọ́jọ́ àárọ̀, ó bá wá dọjọ́ alẹ́ á dúró tiẹ̀ tó lọ́mọ tiẹ̀ tó fẹ́ lọ bá, tó lọ́mọ tó bí fún ẹ tó fẹ́ lọ bá tọmọ. Àbí ńgbà tóun gan ti weak, tóun gan ní ìdí olùtọ́jú láwa tọ́jú ẹ̀. Imagine kó má sí lédì yìí pẹ̀lú bàbá yìí sẹ́, ṣáwọn tó ti fẹ́ síwájú táwọn gan ti ní ìdí olùtọ́jú náà fẹ́ máa tọ́jú bàbá yìí. Ó máa níbi tí ọkùnrin máa dé tí wọ́n gan máa mọ̀ wípé o ní ìdí ẹ̀. Obìnrin ò fẹ́ gbọ́ léyìí o. Ẹ má jẹ́ káwọn kan ba ìgbésí ayé yín jẹ́ o. Tọ́lọ́run bá ti bless ẹ, tó o ti fẹ́ yàwó ọjọ́ àárọ̀ tó ti ń dàgbà, táwọn ọmọ ẹ ti ń dàgbà, tètè plan ọjọ́ alẹ́ ẹ lẹ̀. Pàápàá gbogbo ẹ̀yin tẹ́ ń bá obìnrin tọ́ ọmọ ọlọ́mọ tí bàbá wọn sì wà l'Amẹ́ríkà, tí bàbá wọn wà láyé, má rò pé àwọn ọmọ yẹn máa padà wẹ̀yìn. Wọ́n á gbájúmọ́ ìyá wọn, wọ́n á mú ìyá wọn kúrò lọ́dọ̀ ẹ lọ sí Amẹ́ríkà, wọ́n á fi wọlé. Má tanra ẹ̀. Wọ́n á fi ẹ́ lẹ̀, má tanra ẹ̀. Gbogbo ẹ̀yin obìnrin ọkùnrin tẹ́ ẹ rán ìyàwó yín lọ sílùú òyìnbó kó lọ jókòó tọ́ ọmọ, tẹ́ rò bóyá ó máa padà wá bá yín. Òfútù fẹ́ tẹ̀ ní má ya dà bí ọgbọ́n. Kò ní padà wálé, kò ní fọmọ ẹ lẹ̀. Tí obìnrin bá rán obìnrin lọ, tó rán kúrò ní sàkání ẹ lọ tọ́jú ọmọ, tóbìnrin bá padà wá bá ẹ bóyá ó rán lọ sílùú òyìnbó yẹn, wàláhì ó ní property ni. Kò padà wá bá ẹ nítorí ó nífẹ̀ẹ́, ó padà wá bójútó property tí o fi lẹ̀, tó o ti ní bóyá ẹlòmíì ti ń ṣàyàn bẹ̀. Ó wá protect property ni, ó wá rí aṣọ ara ẹ̀ pé property yẹn ṣì wà ńlẹ̀ o, àwọn ò tí ì pé méjì. Má rò pé obìnrin lọ sábọ̀dù lọ jókòó táwọn ọmọ, ó wá padà wálé rò pé ìwọ ló wá bá torí ìfẹ́. Kò padà wálé torí ìfẹ́, property tó fi lẹ̀ ló wá wò pé yes, ó sì wà fún, ó wá rí aṣọ ara ẹ̀ pé òun nìkan ló ń ṣì wà ń bẹ̀. Tó bá dẹ̀ wá dàbí ọgbọ́n, tó bá dàbí ọgbọ́n, Ọlọ́run má jẹ́ kúkú gífà. Torí the moment tí obìnrin bá tó stage kan tó bá rí pé o ní nǹkan lẹ̀, torí wípé o fẹ́ lòmí ilé òun, they can do and undo. Tó bá máa ṣe kó make a white sunshines. Kò dẹ̀ ṣe kó jẹ́ kí gbogbo èèyàn mọ̀ pé o ṣe pé kò ń ṣòun nìkan ló fẹ́. Ẹ̀yin májí kí bàbá yìí máa ní ọgbọ́n, kó má ní èèyàn ní ẹ̀gbẹ́ ní èjì èyí. Kí ni ò bá ṣẹlẹ̀ sí ṣé àwọn ìyàwó tó jọ fẹ́ látàárọ̀ ọjọ́ ayé wọn, táwọn náà ti ń dàgbà, táwọn náà need ìrànlọ́wọ́, ṣé àwọn náà fẹ́ máa ṣe àkẹ́ẹ̀kẹ́ bàbá ìbáyìí? Tọkùnrin bá dé stage kan láyé tó lóun bless ẹ, tó bá jókòó sórí ìyàwó kan, ó fẹ́ fìyà jẹra ẹ lọ́jọ́ alẹ́ ni. Èyí ni mo mú wá fún yín láàárọ̀. Ẹ lè lọ ṣe show fún mi o. alalalala shabarikolo.com. Ẹ káàárọ̀.